يلي مبني شيخ الشيوخ وشيخ القراوي فطور القراوي والشيخ القراوي والشيخ القراوي فطور القراوي ودانا لابد شيخ الجاجي والشيخ سلك تغالي عليا والشيخ سلك تغالي عليا من الأولياء دمو لنمو بابا تورا برهمي ذو ترى البارزي والشيخ صلاتي والشيخ صلاتي والشيخ صلاتي والشيخ صلاتي وأرفعك ibi tí mo fẹ́ jẹ́ òun mọ́nu mọ́ nìyẹn. والشيخ صلاتي ibi àwa lónìí nìyẹn. wákàtà nàkọ́. ẹbí ni òkú borí kára tó bọ́dọ̀ fún un. والشيخ àlòkò tẹ́jìdì ní ọ̀la. sọ́wájú. Abubakar alọ́rẹ̀ mọ́lì wìrìdíyù. bẹ́ẹ̀ni. ìkókòrò mẹ́ìmọ̀sá. ní ọ̀lìyà. kùdálà ìtajùlẹ̀ àdàbí tẹ̀kíyù. kíyù. wàtájùlẹ̀ mọ́mí ní ọmọ dàsámọ́. والشيخ أسكر يا تربى أبو أجي شيخ فاوى صفا يليم وكالا يسمى بموسى يليم وكالا يسمى بموسى أبونا بدندي إمام الهدى أسوق مني ومالك أتبي وجرجي سؤال فائي kò sẹ́ni tó wà níbi tí o kéwu ṣe ádámù àti ṣe o kàmálì. wà á dààmú náà. wà á ní sùúrù gbogbo alájọ wí wá ẹjẹ́ ń wí kẹ́lẹ́ mọ́ bá ti wí wá á dààmú náà máa ṣe ìkẹlẹ́ kàmálì. wà á dààmú náà máa ṣe ìkẹlẹ́ kàmálì. àbárí gidi màmí náà lè àti kíá. wà á sàkọlé lọ wáyé bukọ́ kẹfìrù. فهذا قليل ويبقى الكثير سلام على كل يوم بصفاء سلام على كل يوم بصفاء kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú ẹni tí ò ti tòdó tọ́ sí ni sọ̀rọ̀. kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú ẹni tí ò tòdó tọ́ sí ni wí bẹ́ẹ̀ bó bá fẹ́ tọ̀. Jọ̀gọ́ iwájú mi. Jọ̀gọ́. Mo sáré mi ò bá òun bá ti ń sáré. Sọ̀rọ̀. Kódà bí ìyẹn bá mi lé ṣáájú sẹ́ńpọ̀tù lọ, ọwọ́ sáà náà ò tí ì débi tó lọ òmìnira sáni o. Mo wá owó mo fẹ́ kú ọmọ tó ń ṣe ni àwa kú lówó lọ́jọ́ tó ti pẹ́. Àwọn kú ni wọ́n máa ń wá owó ìgbé owó gangan náà ní akẹ́kẹ́ bó ṣe kọ́kọ́rọ́ tí ò dénú. Gbọ́ mi wọn ní kíkéwé pọ̀ jù wọ́n ní kó dáa fún lásìkò yìí ni. Ayéjọ́ tó ń fi kéwú béèrè lọ́wọ́ yẹn ó ti pàjá. But mi sọ fún pé kò má mọ̀ tó rà náà má bàjẹ́. Bí ìjàmbá ń bẹ́ bẹ́ẹ̀ jẹ́ àparí ẹ̀, má wò ń wo pé kíní wọ́n lò nǹkan fún akékeré wàláhì òótọ́ ni. Má jẹ́ ká mọ ẹsẹ̀ débi kó sọ pé kò sí ilé amú. Kódà agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ń bẹ tó jẹ́ ti Yorùbá. Sọ̀rọ̀. Agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ń bẹ tó jẹ́ ti Yorùbá. Ta ló sọ fún ẹ pé ilé ìdásàlà tí wọ́n máa ń ṣeré ń bẹ̀ tó bá ṣeré wá bẹ̀ wá ṣeré kú ni. They dey play here. They dey play here. Ó yẹ kó ti wo ti pẹ́ ẹkún tó sun lọ́jọ́ tó ti pẹ́ tó dẹ̀rín kí náà ti sun létí yín rí. Wa in kulta alizal wudu nahaju Muhammadin. Wa in kulta alizal wudu nahaju Muhammadin. Ó kù ṣẹ́jú mélòó. Akulu náà. Mìrìdì ní ilé sọ́fàáyé. Ibi táwa yìí ibi tó ti máa ń gbìyànjú débẹ̀ ni. Ìwọ tá a bá gbé débẹ̀ tó bá lè dúró mbẹ̀ ajá ọ̀dà lọ. Àmàlíwìrìdù ilẹ̀ tíkìrù nílà ìwà àdáwò. Alibari sí dandan ní ká kí yín pẹ̀lú reason. Gbogbo tẹlifíṣàn bó ṣe wulẹ̀ kó wọ́n tó rìmọ́tù lọ́gẹ́ ẹ̀. A ti kí àwọn tí wọ́n tóbi lánàá lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n gbogbo ilé tó bá tóbi tí ò bá ní kọ́kọ́rọ́ in tó bá kéré mọ́ pàṣẹ fún tó tóbi ni. Òun ni ò jẹ́ kí sáṣọ ti yóò pọ̀ jù torí in tó àánú yín wúwo. Sọ̀rọ̀. Àmàlíwìrìdù ilẹ̀ tíkìrù nílà ìwà àdáwò.
bẹ́ẹ̀ bá bí ẹ̀yin nìkan nínú mọ̀lẹ́bí ó tó kó máa sóríire à ń bèlè pé tó pọ̀ bẹ́ẹ̀ tusọ́lí. alálìmọ̀kútàrí káyìrì wàrà yìí. tusọ́lí alálìmọ̀kútàrí káyìrì wàrà yìí. irú yín ò kì í ṣe ní tọ́mọ́ sọ pápọ̀ obìnrin kan ká láti dájẹ́ orí òtó bẹ́ẹ̀ ni bóyá kí ẹ tó tó sọ ànírú àlùbárísì kì í ṣe irú apá obìnrin kan ò lè ka ọ̀bẹ̀rẹ̀ nísìnyí ni akake ó débẹ̀ ni adẹ̀ tó ké Yorùbá débẹ̀ tí ẹ bá ti wo parí pé báyìí wọ́n mọ̀ wá káàkiri. bẹ́ẹ̀ni. ẹ̀rọ pé tọ́mùsù ti yín àfikún ẹni tí ruwa tá a bá fẹ́ sílé kó náà yanjú gan ó gbọ́dọ̀ mọ mínkúlì mọ kọ́díkánà mọ jájá sàrà ó gbọ́dọ̀ mọ jẹ́ kó yanjú dáadáa. mi ni alisunna sísàlìmọ́. alájà ẹ gbàgbé alájà ọmọ afáà ni mi ò síbẹ̀ gbogbo ìyàwó afáà tí ò bá ti mọ bá ṣe ń rúkú kò ní lọ Mákà. Zaka nabi ulmutahhar. فإن كان بكتاب يقولون أعوج وإن كان ببطال يقولون مبصر. alájà ọmọ bá mi àgbà Adam Sani ya ammi ya binti Ilori ya binti Ulum ẹ wo bí alájà níjọ́ tí àwọn ìjọ nítorí kan fẹ́yàwó tó pọ̀ lé ìyàwó àfa àsìkò tó mọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ṣe mí wà láàmì ní pọ́blẹ́mù gbogbo àfa ni màá kì í mo gbọ́dọ̀ kọ́kọ́ débi tí mo lọ. bá mi àgbà. فإن كان مقداما يقولون أعوج. ní sùúrù jẹ́ ń járọ̀lẹ̀ gbogbo ẹ̀yin àfa àná tẹ́ ẹ fẹ́ fọmọ fàáfà ṣẹ́ni pẹ́ ní pọ́blẹ́mù ẹ fọmọ fẹ́ tó ń ṣe báńkì ẹ padà rí ṣe náà àwọn àfa ní fọmọ fàáfà láyé wá nítumọ̀ yìí o. Mami àgbà nílé mami iṣẹ́ Adamu Sani Alibaya. Dáhùn jama kí ọba ya. يقولون أبكم. أهلا بالشيخ العالم الوقود الدراكة صاحب البيان والتبيان الشيخ عمر الفاروق. رحم الله حياته. أنا بنجاري بابا آمين. البركة إن شاء الله النبي محمد صلى الله عليه وسلم. آمين. وما أحد من ألس الناس سالما. مني ألس الناس سالما. وما أحد من ألس للناس سالما. bẹ́ẹ̀ jẹ́ ìran àfa àkómi ìwọ bọ́sí báyìí mo kí bàbá wa Halkọ ọlọ́dà gbèjì àárín pẹ́. Àmín. ẹni agbọ́dọ̀ kì í ẹni tó jẹ́ ká máa kí ilé Sàlátì lọ́jọ́ tó ti pẹ́ ni wípé kì í ṣe pé wọ́n kàn bímọ dálẹ̀ tí ò yàn gbogbo ọmọ ilé Sàlátì ló tóbi ẹ tún délé Lárúbáwá wọ́n tún pé ẹ wá wọ́n mọ̀ pé ẹ wá ẹlòmíì máa tún lọ́bì wọn tún ní kíkà bọ̀ no ẹ gbọ́ dáadáa ẹlòmíì torí ń tẹ ṣe ó tún jà tìjẹ lọ́wọ́ tún mọ̀ no àwọn èèyàn mọṣẹ́ tó burúkú jù máa Makana Sadiqa wọ́n tún gba létí airport no àti rá burú tó ṣàwọn èèyàn ló jẹ́ káwọn náà palẹ̀ mọ́ orí fún wọn papọ̀ wàyí Ghana sí kíta. يقولون أبكم. ẹjẹ kó dàrú mọ́ ẹ lọ́wọ́ o eléyìí tó ń wo ìfíìmù àtàná ni báṣẹ́báṣẹ́ dọ̀la nìyẹn ìwọ ló máa wo fíìmù Yorùbá tó máa fọkàn sí pé wọ́n fìyà jẹ nìkan ó wá padà lọ lówó tó bá fìyà jẹ ọ́ tó bá palẹ̀ mọ́ ọ́ jìyà kú ni. وإن كان من يقولون مهير. àwọn dáàdi yìí tó parọ́ fún yín òun ló jẹ́ kẹ́yìn náà parẹ́ o lọ́mí Albarisi àwọn dáàdi wọn parọ́ fún wọn ló jẹ́ parẹ́ kí ni wọ́n fi parọ́ wọ́n sọ wípé kò sí mí wọ́n sọ wípé ulama zamanu haza labudda min lebu wa shurbu lehi wọ́n yọ̀ ẹ́ kó mẹ́ wọ́n ní kò sí àwọn sọ wípé kò sí yẹn gbọ́ alifati awa sukun awo jifati awa sukun jawo awo jo wọ́n fi kúnlẹ̀ Yorùbá ni sọ̀rọ̀. وإن كان سكيتا يقولون أبكم. bàbá bàyà alifati awa sukun awo mímu dọ́mọ wọ́n sukun mu awo mu wọ́n fi kutu kanáà. وإن كان من تيق يقولون مهزر. Suleiman bíjà bá ń bẹ̀rẹ̀ jẹ́ àparí ẹ̀ kò sẹ́ tó lè sọ pé èèyàn ìyá wèrè nínú. no ó ní rísìn ó yẹ ká ti pa yín bẹ̀yẹn ẹ̀dẹ̀ dúró lé gbogbo lórí wọn dẹ̀rẹ́ lómi.
tẹ́yìn náà dẹ̀ mọ̀ ìlú yìí pé wọ́n ní kùrùbánù tó jájú lọ́wọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ agbọ́dọ̀ bá wọn sọ̀tọ̀rọ̀ ibi tí wọ́n tún ti ní kíní tọ̀hún aláṣọ rẹ́ẹ̀dì amúrún tẹ̀lìkìjà àyíká náà sì kí tán. kánà sí kí tán. yẹkúlù náà bùkàmú. kì í ṣe pọ̀ fẹ́ payún ẹ̀yin lẹ́ra rí kú yẹrí o ẹ torí pé ẹ palẹ̀mọ́ ní tó yẹ ká ẹ palẹ̀mọ́ ni ayé tá à ń gbé yìí bí ẹ bá ń naná fílà gan tí ò bá fi ètò kùkùn wọn ó pa ní Ọlọ́run tó mọ̀ dùn. wọ́n yín kánà mi. ó gbọ́ ní sùúrù ẹ lọ wọnú sọ́ọ̀tù Húdù níjọ́ tọ́lọ̀ fẹ́ náà Ànábì Dáúdà wálé ayé Ọlọ́run tún bá wọn tu yúrù fún ni. ọmọ yẹn sọ wá kókò sájẹ ó nílàkà yìí wọn á pa ọkọ mẹ ikú pa ènìyàn má mójútó rẹ. sọ̀rọ̀ fún mẹ baba ẹ gbọ́dọ̀ sọ́ọ̀tù Kùránì sọ ni àlùkò ní ó ní wọ́lá kọ́dí àtẹ̀yìnà Dáúdà minna fọ̀dìlán ó ní lóòótọ́ làwọn Ọlọ́run ti yan orí ọ̀là fún Dáúdà ó ní yá jìbálù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òkè gbẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ lépè tẹ́ ẹ lólùgbẹ̀wò ẹ farabalẹ̀ fún ó ní awì bí máa wú ẹ bá mi kún un ní o tẹ́ ẹ bá gbé kíní yín ìlú yóò yàwòrì máa lọ yàwòrì débi kó so kó di mọ́mú ládùúgbò kwani kó yóò bá yà ó ṣó yóò bàjẹ́ mọ́mú rẹ ò ní wọ́n sunkún kẹ́yìn ni ó ní awì bí máa wú ẹ bá mi kún ó wá ní wà tóyìrà àtàwọn àjẹ́. Àyínkànnà sọ̀wọ́mà. Nítorí jábẹ̀ lọ́wọ́ àfa kí ni wọ́n fẹ́ tú tọ́yìrà yẹn sí. Àwọn afọ́ onítafsírì ilẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí bínú orí pé kò sóògùn kò sẹ́bọ kò sí gẹ́gẹ́ tẹ́ ń pa àwọn afọ́ onísùnfẹ́lẹ́ lẹ́bọ̀. Ẹ̀yin tẹ́ pẹ́ bọ gan lẹ́yìn náà lọ́tọ̀. Ẹ̀yin máa wo irú àlùbárísì kò ní fi tọrọ. Ó ti ní pírọ́lẹ̀mù ní ọmọ tó bí láyé nìyẹn. Àbọ̀ wọn ní pọ̀ mọ́ bàbá àgbáyédé fàálàn bíkùm sáhàlàn súnmọ́ marhaban. Bàbá àgbà fáyà fọ fáyà burúkú. Sọ̀rọ̀ burúkú. Burúkú fàyà. Fáyà. Fáyà yawu yawu. وإن كان سكيتا يقولون بكاء وإن كان يقولون محزنا níjòkóró káwọn afá mi jòkó ẹ má bọ̀ وإن كان صواما fàyà furutu yala yala ọ̀kan Yamis. Báwọn tí o mọ kí o sọ̀rọ̀, àwọn tó gba kí o là ń sọ. Naam. Àyínkànnà sọ̀wọ́mà. Níjòkó kí bàbá wa ní kọ̀rọ̀, mo kí bàbá wa sọ ibùdó barika, mo kí bàbá wa lánàá fowó ṣe. Bàbá wa jòkó láàrin ìṣẹ́jú méjì tí ó ṣẹ́kù láti fi mú máìkì sílẹ̀ tọrọpọ̀ ìjòkó yìí fẹ́jú. Èyí tí mo fẹ́ mú níjòkó ni pé níjọ́ tí àwọn àfa bẹ táwọn àgbàlagbà àfa náà bẹ wọ́n bínú orí ara wọn púpọ̀ kò jẹ́ kí oríire yẹn ó kárí èyí tó mọ Kùránì ò pẹ́ èyí tó mọ dàlẹ́lù èyí tó mọ dàlẹ́lù ò pẹ́ èyí tó mọ Kùránì gbogbo ẹ̀yàn máa fà tẹ ní kinní kan ogun léyìn ni ó lè jẹ́ léwa láti gbà wẹ́ farabalẹ̀ mo kí bàbá wa Amirul Jaysh ọlọ́dún járe yín pẹ́ torí ibi tí wàhálà ti kó sọ ọ̀pọ̀lọpọ̀ àfáà ni pé bàbá ẹ̀ tóbi ló fi rò pé àwọn ẹnìkan lọ́wọ́ ẹnìkan ló sọ ọ́ dòdìdí èèyàn ọlá akórúkọ ènìyàn ò jáde ni wọ́n máa sọ pé kinní kan ogun ilé wa ni ogun ilé yín ilé ibòmíràn náà ti lọ gbà farabalẹ̀ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ọmọ àfa tó bá fàáfà oríire máa ń jáde ń bẹ̀ ṣùgbọ́n ẹ má fà yẹlẹ̀ fún nǹkan méjì àbálùbárìsì. ẹ má fà yẹlẹ̀ fún nǹkan méjì. nǹkan méjì ẹ má fà yẹlẹ̀ atóbi lódodo àwọn tóbi wa wọ́n fẹjú bíjà bá ń bẹ́ mẹ́jà parẹ́ kódà àwọn tí wọ́n tún fi afọmọ gan wọ́n pa àfa náà tó ni wa ṣùgbọ́n kíní kan méjì ni ẹ má fà yẹlẹ̀ ẹ̀yin ti ní ibi tẹ́ ti tán hotspot ẹ̀yin ò lè jìnnà síbẹ̀ àmọ̀ yẹn ná ṣùgbọ́n ẹ má mú chájà fóònù ayé yín lẹ̀ fóbìnrin chájà fóònù ayé yín. kò ní ní kó máa fa àlùjẹ kò ní túmọ̀ obìnrin lóbìnrin ó máa jẹ orúkọ máa fa ọ̀tọ̀ ni tó máa fa bá kọjá àlà àmọ́ bá a ṣe yorùkọ àfa kó rẹ̀ tábà wí á dẹ̀ tó kó àfa padà sáré. ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé kádàrá alẹ́ ayé yín nù ẹ má fi ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo ọ̀nà tó máa fi ń ṣe wátàjà lù ní ká ìwádìí àmì kò mí ni pé yẹn kéwù àbójẹ́ mọ́mù kò nílé ẹ̀sìn. ìdí mo sọ kò yé wọn o kò sí ntánpẹ̀ níjà àfa àdébí kò sọ yí pé gbọ́ lọ fẹ́ ìyàwó tó fáyìn débi pé wọ́n náà lè mọ lápléètì. wọ́n fẹ́ arúgbó tó ti bímọ tán tó bí kò lè lápléètì tí ò ní máa ṣọ àtàrà mú dáadáa kò sí kéwó tó sọ pé kíyàn máa la yín tó bá fi lè mú a máa lábọ̀ bí èèyàn gbọ́dọ̀ lọ látòun náà. ẹ wá sọ fún alájà tó bá fẹ́ lọ Mákà ẹ sọ fún ẹ má máa jẹ ẹ kọ́ Al-Kùránì délẹ̀ ẹ ká Kùránì délẹ̀ Al-Kùránì sọ pé nisa'ukum arsun lakum fa'atu arsakum anna shi'tum tẹ́ bá bá àwọn ìyàwó yín ṣe tẹ́ bá fẹ́ nà wọ́n ẹ gbà wájú ẹgbẹ́ yìí mọ̀lánà ń tẹ́ bá fẹ́ nà wọ́n ẹ ṣe báyìí ẹ ṣe báyìí nítorí pé déédéé ní tí ó sọ̀tọ̀ lọ́wọ́ àfa lánàá nù ẹnu ọ̀nà ìṣàlùwàlá ọ̀kẹ́ wa ń kírun ọgbàwẹ̀ 72 days ìyàwó ẹ wá ń wò ọ̀ràn kò ní gbà ó ọmọ àgbàwẹ̀ ọmọ nà ìyàwó mọ ni o
ọmọ ṣe máa ṣàṣà ọmọ mi ṣẹ̀síra wọn bó o ṣe lè mú míìkì tó bá fẹ́ mu tíì tó gbádùn ni pé wàá po bọ́fìtà wàá po mílìkì mọ́ ọ́ fi ṣúgà sí awa ráìmù má fìyàwó lẹ̀ kódà ọlọ́jọ́ mẹ́jọ yìí náà ó ti tó àjẹ́ ó ti dá ẹ tètè mọ ẹyanjú tó bá kù ara ó tètè ẹ jẹ́ kí ìyàwó yín gbádùn yín kẹ́ ẹ tó fẹ́ ìyàwó mi ọlọ́mọṣẹ́ àwọn alábíbí àná Muhammad ọlá amina ọlá amina ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídùgbò lójú àrò nípín. Ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídùgbò lójú àrò nípín. Ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídùgbò lójú àrò nípín. Ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídùgbò lójú àrò nípín. Torí pé àdídì ṣàdáṣe ara mi. Aliyadabi, Alimudabi, Asilajati, Bisajirati, Walihudu, Alijanabi, Allah, Allah, Allah,